èyí tí a tún mú wá nínú fídíò yìí òun náà ni ọ̀rọ̀ nípa bí àjọ Commonwealth lágbàáyé bí wọ́n ṣe yọ orúkọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ẹgbẹ́ náà lọ́dún 1995 látàrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikú ògbóǹtarìgì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìyẹn Ken Saro nígbà náà àti ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà ìjọba ológun nígbà náà ọ̀gágun Sani Abacha àti ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè South Africa nígbà kan ìyẹn Nelson Mandela. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wa láti bẹ̀rẹ̀ fídíò yìí títí dé ìparí bí a sì máa tú àṣírí ọ̀rọ̀. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì yìí Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, tí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọ̀kan lára àwọn ajìjàgbara tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ó ní Ken Saro ní inú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Oníròyìn tó gbóná giri àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ó ní Ken Saro gẹ́gẹ́ bí a sì mọ̀ ọ́n. Nínú ìgbìyànjú àti akitiyan rẹ̀ lórí kí àwọn ènìyàn ẹ̀yà rẹ̀ kí wọ́n lè máa gbégbé ayọ̀ àti àlàáfíà ni ó jẹ́ kí Saro ó gbójú àgan sí àwọn ìwà ìṣesí ètò àti òfin tó bá lè jẹ́ kí ìnira wàhálà kó bá àwọn ènìyàn rẹ̀ pàápàá jùlọ ní àdúgbò àti àyíká tí a ti bí. Ken Saro ó gbógun ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó fi jẹ́ akọ̀ròyìn kí ọwọ́ ìjọba tó tẹ̀ ẹ́ ìjọba amúnimóògùn. Lára iṣẹ́ tó dáwọ́lé ni bí ó ṣe gbógun ti àwọn iléeṣẹ́ kan tí wọ́n ń wa epo rọ̀bì ní ìwàkuwà ní ẹkùn Niger Delta nígbà náà. Ọ̀nà tí àwọn iléeṣẹ́ náà tí wọ́n ń gbà wa epo ní ìwàkuwà ní Ken Saro lórí gẹ́gẹ́ bí ìpalára fún àwọn ènìyàn rẹ̀ tó ń gbé ní agbègbè náà lásìkò tí a ń sọ. Ọ̀pọ̀ ìgbà ni ìjọba ti kìlọ̀ fún Ken Saro tí wọ́n dẹ̀ ti jẹ́ kó mọ̀ wípé ó ń da ìjọba láàmú. Ọdún 1994 ni Ken Saro ló kó sí pàkúté ìjọba. Ẹ̀sùn tí wọ́n fi kan Saro àti àwọn mẹ́jọ míì tí wọ́n mú ní ẹ̀sùn ìpànìyàn. Ìjọba ní Ken Saro àti àwọn olóyè mẹ́jọ yòókù wọ́n lọ́wọ́ nínú ikú àwọn olóyè ògbónìkan tí wọ́n pa nípakúpa nígbà náà. Lẹ́yìn ìgbẹ́jọ́ nílé ẹjọ́, adájọ́ ní Saro àti àwọn mẹ́jọ yòókù wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ó sì gbé ìdájọ́ kalẹ̀ wípé kí wọ́n lọ yẹgi fún wọn lọ́dún 1995. Ṣùgbọ́n ṣáájú kí ìdájọ́ tó jáde, oríṣiríṣi àwọn èèyàn ńláńlá, àwọn lẹ́kànlẹ́kàn lágbàáyé ni wọ́n dìde sí ọ̀rọ̀ náà lásìkò tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́ kí Ken Saro ó lè rí ìtúsílẹ̀ gbà. Lára àwọn lẹ́kànlẹ́kàn tí ó dìde sọ́rọ̀ náà nígbà náà láti rí Nelson Mandela tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè South Africa nígbà kan. Nelson Mandela ó ti torí ọ̀rọ̀ náà ó wá sí orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà láti wá bá ẹni tó jẹ́ olórí ìjọba ológun orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà sọ̀rọ̀ ìyẹn ọ̀gágun Sani Abacha láti fọwọ́ wọ́nú kó sì fi ojú àánú wo Ken Saro MKO Abiola, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú Shehu Yaradua àti àwọn míì nígbà náà.
ní nǹkan bíi aago 2 òru ni General Sani Abacha ló tó rí ààyè ọ̀rọ̀ fún Nelson Mandela tí ó fi orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀ tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá rí nínú ọ́fíìsì rẹ̀ ní ọjọ́ tí à ń sọ yìí. Lẹ́yìn tí Mandela tó sọ ohun tí ó fẹ́ fún Sani Abacha tán, Sani Abacha sì sọ fún Mandela wípé òun máa gbé àwọn ọ̀rọ̀ tí Mandela sọ, òun máa gbé yẹ̀wò, òun sì máa fún Mandela ní èsì kí ó tó kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Lẹ́yìn ọjọ́ bíi 2 sí 3 tí wọ́n ti jọ sọ̀rọ̀ ni ẹni tó jẹ́ bíi igbákejì Abacha nígbà náà, ìyẹn General Dípò Díyà, ló tó lọ fún Mandela ní èsì ọ̀rọ̀ àjọsọ wọn pẹ̀lú Sani Abacha. Èsì tí Díyà sọ fún Mandela ni pé General Sani Abacha ní kò sí nǹkan tí òun lè ṣe lórí ọ̀rọ̀ Ken Saro wiwa, torí wípé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ilé ẹjọ́ àti wípé ẹ̀sùn ìpànìyàn ni ẹ̀sùn tí wọ́n fi kan Saro wiwa, ó sì ṣòro láti tọwọ́ bọ irú ẹ̀sùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó ṣe àdéhùn wípé tí ìdájọ́ bá padà jẹ́ mọ́ ọ̀rọ̀ ikú, Abacha ní òun ó lo gbogbo agbára òun, ìyẹn agbára prerogative power tó ní, láti gba Ken Saro wiwa sílẹ̀ kí ọ̀rọ̀ rẹ̀ kó má bàa já síkú. Bí ó tilẹ̀ jẹ́ wípé èsì náà ò dùn mọ́ Mandela nínú púpọ̀, síbẹ̀ ó sì ní ìrètí wípé ó ṣeéṣe kí Saro wiwa kó má bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ṣùgbọ́n ìyàlẹ́nu àti ìbànújẹ́ ló jẹ́ fún Mandela lọ́jọ́ tó gbọ́ wípé wọ́n ti yẹgi fún Ken Saro wiwa àti àwọn 8 yòókù nígbà náà. Ojú ọ̀dàlẹ̀ aláìládéhùn ni Mandela fi ń wo General Sani Abacha lórí ọ̀rọ̀ Ken Saro wiwa, lórí ọ̀rọ̀ ikú rẹ̀. Ìpàdé àpapọ̀ àwọn olórí ìjọba Commonwealth ń lọ lọ́wọ́ ní ìròyìn ikú Ken Saro wiwa ni ó jáde. Gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí orílẹ̀-èdè tí wọ́n jọ wà ní inú àjọ Commonwealth òní wọ́n sì gbójú agan, òní ni wọn ò dùn sí ìpinnu ikú Ken Saro wiwa nígbà náà. Àpẹẹrẹ pé inú Mandela ò dùn sí bí wọ́n ṣe yẹgi fún Saro wiwa ni bí ó ṣe fọwọ́ sí ìwé bí wọ́n ṣe yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú àjọ Commonwealth nígbà náà lásìkò ìjọba Sani Abacha. Ìtàn ò ní tán o, ìtàn kò sì ní gbàgbé, torí pé ojoojúmọ́ là ń kọ́tàn, àfi kí a ṣe rere, torí èyí tá a ṣe lánàá ó ti dìtàn lónìí, èyí tá a sì ń ṣe lọ́wọ́ yìí yóò dìtàn bó bá dọ̀la. Òfin ní ẹ jẹ́ ká gbáyé o, ká ṣe rere torí òní kọ́, nítorí ọ̀la ni. Kí ni àtúbọ̀tán ìgbẹ̀yìn ọ̀gágun Sani Abacha gan fúnra rẹ̀? Inú fídíò míì ni a ti máa mú àtúpalẹ̀ àtúbọ̀tán General Sani Abacha wá fún yín nínú fídíò míì tí a tún mú wá lórí ìkànnì yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ má gbàgbé láti bá ní share fídíò yìí, kẹ́ ẹ sì bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun míì wá fún yín lórí ìkànnì wa Otasansan Radio TV.